ẹ kú ọjọ́ mẹ́ta o ẹ̀yin èèyàn mi nílé lóko àti lẹ́yìn odi. Orúkọ mi ni Idris Busari, olùdarí Rescue Records àti Picture Time Films tó fìdí sọlẹ̀ sí ìlú Indiana ní orílẹ̀-èdè Amẹ́ríkà. A lérò pé ẹ ti ń gbádùn gbogbo ètò tá a ti ń mú wá fún yín. Ètò tiwa tòní dálé lórí kíkọ orin ìmọ́tótó. Ó yá ẹ jẹ́ á lọ. A ó bẹ̀rẹ̀ sí ní kọ orin àkọ́sórí nípa ìmọ́tótó. Wẹ̀ kí o mọ́, gé èékánná rẹ, jẹun tó dára lásìkò, má jẹun jù. Wẹ̀ kí o mọ́, gé èékánná rẹ, jẹun tó dára lásìkò, má jẹun jù. Kí o gbọ́, má jẹun jù. Kí o gbọ́, má jẹun jù. Kí o gbọ́, má jẹun jù. Wẹ̀ kí o mọ́, gé èékánná rẹ, jẹun tó dára lásìkò, má jẹun jù. Wẹ̀ kí o mọ́, gé èékánná rẹ, jẹun tó dára lásìkò, má jẹun jù. Kí o gbọ́, má jẹun jù. Kí o gbọ́, má jẹun jù. Kí o gbọ́, jẹun tó dára lásìkò, má jẹun jù. Ìpàdé wa bí oyin o lọ́sẹ̀ tó ń bọ̀.